wọ́n mọ̀ nǹkan mí nínú ayé wọn ju Al-Qur'ani lọ. Wọ́n ó rí pé àwọn ka ó yé wọn kan tó bọ́ síbòmí. Naam. Ẹ wá jájọ lọ sínú Al-Qur'an. Suratu Maryam, aya tí gbogbo wa mọ̀ ni, Quran 19, verse 56 to 57. Kódà ìkànnú àwọn àbúrò mi tí wọ́n jọ mọ̀ ìyá mi dáadáa. Aya yìí lòun sábà máa ń lò lóde tí wọ́n bá gbé dìde. Má blessing. Ọlọ́run jó túmọ̀ ní kó túbọ̀ mọ́ ní blessing sí. Ọlọ́run ní wadhkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyya wa rafa'nahu makanan aliyya. Ọlọ́run ní wadhkur rán wọn létí fil kitabi Idrisa in tí ń bẹ nínú ọ̀rọ̀ Annabi Idris. Rán wọn létí tí ń bẹ nínú ta Idris. Rán wọn létí tí ń bẹ nínú tírà Idris. Fa innahu Idrisu nikana orípò tó fi tàkídù sí bó ṣe fi tàkídù sí tọ̀hún pé inna Ilyasa lamina al-mursalina ó tún fi lè iná rinlẹ̀ wípé innahu fil kitabi Idrisa bá mi ròyìn Idrisu fún wọn pé innahu èyí tó dájú ni pé Idrisu ni kana siddiqan nabiyya ó wà nínú àwọn siddiqu àwọn tí wọ́n lódodo débi pé ẹ lè bárọ̀ ń bẹ̀ nabiyyan ó sì já nabi Ọlọ́run kìí ṣe òjíṣẹ́ Ọlọ́run. Ilyasu nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ni ó sì já nabi. Idris ànábì nìkan ni kìí ṣe òjíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ní siddiqu yẹn táàrí lára rẹ̀ ló gbé débi pé rafa'nahu makanan aliyyan àwọn Ọlọ́run wá fún ní àgbéga ipò fún àgbé ipò ẹ̀ àràfà rẹ̀ nígbà tí wọ́n ló lọ sánmà ni. Imam Bukhari náà gbà pé ó lọ sánmà. Imam Muslim náà gbà pé ó lọ sánmà. Torí pé nínú ta al-Isra wal Mi'raj wọ́n ní sánmà kẹrin lànàbí bá Idris. Kódà wọ́n tún gbà pé Idris yẹn o sánmà ló kú sí ọ̀rọ̀ ń bọ̀ ń bì yíhun lára àwọn àgbélẹ̀rọ kan náà nù. Al-Qur'ani sì takò wọ́n sì ní ká máa gba gbogbo ẹ̀ páwọn àfáà àti parí ẹ̀. Ọlọ́run wá sọ pé rafa'nahu makanan aliyya a fi ṣe àgbéga fún nípò náà ló fi ń jẹ́ siddiqu. Tó bá dé wo Al-Qur'an ó ní ulaika àwọn ànábì Ọlọ́run tá a sọ yìí àwọn tá a sọ̀rọ̀ wọn yìí alladhina an'ama Allahu alayhim làwọn tọ́lọ́run ti parí ìdẹ̀ra sínú ayé wọn minan nabiyyin àwọn kan wọ́n wà ní darajatun nabiyyin ànábì Ọlọ́run nìkan ni wọ́n jẹ́. Was-siddiqin àwọn kan ó jẹ́ siddiqin àwọn kan ó jẹ́ ànábì wọ́n jẹ́ siddiqin àwọn kan ànábì ni wọ́n lè má jẹ́ siddiqin. Wash-shuhada àwọn kan shuhada ni wọ́n. Was-salihin àwọn kan ó má jẹ́ salihin wọ́n yóò má jẹ́ ànábì Ọlọ́run yóò má jẹ́ mina salihin wa innahu la mina salihin àwọn kan ó sì má jẹ́ shuhada nínú wọn. So ìyẹn fi hàn yí pé Ọlọ́run wá tẹ̀síwájú wá wo wadhkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyya rafa'nahu makanan aliyya ànábì Ọlọ́run nìkan ní Idris kìí ṣòjíṣẹ́ Ọlọ́run kò deliver message káàkiri. Àmọ́ Ilyas òjíṣẹ́ Ọlọ́run ni tó ní message tó sì níjọ. Imam Bukhari wá láwọn méjèèjì kan náà ni wọ́n. Tó wá wọnú Al-Qur'ani bákan náà nínú Quran 5 no Quran 21 Suratul Anbiya wo Quran 21 85 to 86 ó rí pọ́lọ́n tó sọ mẹ́ ó ní wa Ismaila wa Idrisa
wa dhal kifli kullun mina sabirina ó ní Ismail o àti Idris o àti dhul kifli o gbogbo àwọn tẹ́rí ni nínú onísùúrù ni wọ́n sùúrù Ismail ni kí wọ́n fàbẹ́ sí lọ́rùn. So Ismail nísìn ó ti wà ní daraja mẹ́ta, darajatu siddiqina ń bẹ́ẹ̀, darajatul anbiya ó wà ń bẹ́ẹ̀, darajatu sabirina ó tún wà ń bẹ́ẹ̀. Ọlọ́run ní wa adkhalnahum fi rahmatina, wọ́n sínú salihina, àwa Ọlọ́run la mú wọn wọnú àánú wa, innahum mina salihin, làwọn náà fi wá dínú àwọn salihina. Máa wo ọba àbí tó mọ̀rọ̀ sọ. Daraja wọ́n wà ń daraja sabirina, Ismail wà ń bẹ́ẹ̀, kílẹ̀ ń pè Idris ń bẹ́ẹ̀ mina sabirin. Àmọ́ nínú àyà yìí kò sínú salihina. Àwọn kan sì rí wọ́n ṣiṣẹ́ níbi salihina, òun ṣiṣẹ́ níbi Siddiq, ó sì já nẹ́bì, ó dẹ̀ ní sùúrù. Ọlọ́run wá ní àwa mọ̀ọ́mọ̀ mú láfàánú wá gbé wọnú salihina yẹn. Ó ní wa adkhalnahum, àwa láwá mú wọn wọnú salihina fi rahmatina, a mú wọn wọnú àánú wa, innahum mina salihin, làwọn náà fi dínú àwọn salihina, làwọn náà fi ń jẹ́ èèyàn rẹ̀. Ó rí pé Ibrahim laqad istafaynahu fid dunya wa fil akhirah wa innahu lamina salihina. So gbogbo nǹkan ní mẹ́rin ní daraja. Kọ́lọ̀n kó ṣíjú àánú wa. Tá fi mọ̀ pé Ilyas, ẹ jẹ́ ká wá wo àwọn tá dárúkọ nínú àyà tá ti dárúkọ Idrisi. A rí pé fa Idrisu ànábì Ọlọ́run ni, tọ́lọ ní innahu kana siddiqan nabiyya, pé ànábì ní tó sì jólódodo tí rọ́ òyọ́ nínú ìgbésí ayé. Wá wo Ismail, ó ní wa dhkuru fil kitabi Ismaila innahu kana sadiqal wa'di, ó ní pé òdodo ni wọ́n fi ròyìn òun náà. Wa kana rasulan nabiyyan, wọ́lọ́n Ismail Ọlọ́run ròyìn ẹ̀ pé wa kana rasulan nabiyyan, òjíṣẹ́ kan ni ànábì Ọlọ́run tó ni. Àmọ́ Idris kana siddiqan, olódodo ènìyàn tí ò nírọ́ rárá ni, nabiyyan, ó sì já nẹ́bí Ọlọ́run. Ismail tó yọ dárúkọ wọn mẹ́ pé mina sabirina yẹn, Ọlọ́run yóò náà ṣe pé innahu wazkur fil kitabi Ismail, ìwọ náà tún rán wọn létí ọ̀rọ̀ gbésí ayé ànábì Ismail àti ọ̀rọ̀ tírà rẹ̀, innahu kana sadiqal wa'di, ẹni tó ṣàdéhùn fún bàbá rẹ̀ tó má déhùn ṣẹ. Wa kana rasulan, torí pé òjíṣẹ́ Ọlọ́run ni, ànábì Ọlọ́run sì ni. So alhamdulillah rabbil alamin. Káfà wá yẹn Ọlọ́run jẹ́ kán lè pè wọlé. Ọlọ́run à ń rọ̀ wọ́n kí wọ́n pè wọlé. Ọlọ́run jẹ́ kán lè pè wọlé torí pé a sọ̀rọ̀ burúkú ń bí, a bú yẹn, a ṣépè fún yẹn. Àánú rẹ̀ ṣà ń ṣe mí lórí pàǹkà Kùránì. Kí wá ló ń ṣàánú mi sí? Ó ṣàánú àwọn tí ń bá yẹn lórúkọ jẹ́, àánú rẹ̀ ò ṣe wọ́n. Àánú rẹ̀ ò ṣe àwọn tí ń bayé jẹ́, àánú rẹ̀ ò ṣe àwọn tí ń forí èèyàn gúnṣẹ́. Àánú èmi tí mo wá ń ké Kùránì làánú rẹ̀ ń ṣe. Ọ̀rọ̀ ti wọ ò lésì. Báwọn èèyàn bá ń dẹ́ lóhun kan dára wọn láàmú ni. Ọlọ́run tó wá ròyìn Ismail síwájú ju bẹ́ẹ̀ lọ torí pé ọ̀tá Kùránì làwọn. Èyí tó láàánú ń ṣe òun yẹn ọ̀tá Kùránì ni. So èrè tí ń bẹ fún ọ̀rẹ́ Kùránì Ọlọ́run ó fẹ́ mi. Èyí tó sì ti ń bẹ fún ọ̀tá Kùránì wọ́n náà bóyá tí wọ́n náà ń fẹ́ nù, Ọlọ́run ò sì ní jó tọ́ sí ọ. Ọlọ́run ní wa kana ya'muru ahlahu bis-salati, òun á máa kọ́ àwọn ará ilé ẹ̀ bí wọ́n ti kírun, á máa fòró wọn, á máa pa wọn láṣẹ. Wa zakat, á máa fòró wọn bí kan yọ sàká, ìyẹn àwọn tí wọ́n gbà fún àwọn ọmọlẹ́yìn ẹ̀. Wa kana 'inda rabbihi mardiyyan, torí pé lọ́dọ̀ Ọlọ́run ọba, ẹni tó Ọlọ́run ọba yọ́nú sí ni, ẹni ìyọ́nú ni. Ọlọ́run kẹni wazkur fil kitabi Idrisa innahu kana siddiqan, Ismail kana sadiqal wa'di wa kana rasulan nabiyyan. Idris òjíṣẹ́ Ọlọ́run ni, ànábì Ọlọ́run ni. Àbí Idris ànábì Ọlọ́run ni, kìí ṣe òjíṣẹ́ Ọlọ́run. Ilyas ànábì Ọlọ́run ni, kìí ṣe òjíṣẹ́ Ọlọ́run. You can see Ilyas òjíṣẹ́ ni, ànábì ni. Idris ànábì ni, kìí ṣe òjíṣẹ́. Ó rí ńgbà tọ́lọ́run ròyìn Ismail nísìn, ó ní wazkur fil kitabi Ismaila innahu kana sadiqal wa'di wa kana rasulan nabiyyan. Nígbà ó fẹ́ sọ̀rọ̀ Idris, ó ní wazkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyya wa rafa'nahu makanan aliyya. Naam. Kọ́lọ̀n kó wá ṣíjú àánú wa.
kó ràn wá lọ́wọ́ kó ṣe dáadáa fún wa. Ẹ jẹ́ kí n wá fi ọ̀rọ̀ àwọn àfáà lé ọ̀rọ̀ táwọn àfáà sọ yìí. Wọ́n wá tún gbà yí pé Idris yìí o kò kú, gẹ́gẹ́ báwọn Imam Bukhari náà ti gbà àtàwọn àfáà súnnà. Kódà bó ti yẹ pé wọ́n ní ìtìláàfù láàrin ara wọn. Àwọn kan gbà yí pé wọ́n gbé lọ sánmà ni, sánmà ni wọ́n wá gbẹ̀mí ẹ̀ sí lẹ́yìn tó mú wà àlìjánnà lọ́lọ́ ní kan dá padà kan mú jáde kó mẹ́. So àfáà al-Asqalani al-Qastallani, àfáà al-Qastallani tó bá lọ katira tá ń pè ní al-Mawahibu al-Ladunniya, al-Mawahibu al-Ladunniya, àtàfáà Zurqani nínú sẹ́ríwù tíra yẹn lọ́ka volume 6. Àmọ́ mo fi péjì ṣe sára nítorí ẹ̀yin tẹ́ bìlífù wípé aláìmọ̀kan ni wá. Lọ́wọ́ mi ò tiẹ̀ wá ní sọ volume mọ́ pàápàá. Àfáà al-Qastallani jẹ́ kó yé wa wípé ẹ máa gbọ́ o, wọ́n ní ma nukila an kabil ahbar, àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá látẹnu Kabil ahbari tó jẹ́ Yahudi tó gba Islam lójú ayé Umar, tí wọ́n sọ pé anna Idrisa, tí wọ́n ń sọ pé Idrisi ni al-tuwfiya fi as-sama'i rabi'a, ìjẹ́sẹ́mà kẹrin ló kú sí, wa lam takun lahu turba fil ardi, pé kò ní sàárè lórí ilẹ̀ ẹlẹ́. Ó ní wa qala Ibn al-Munir, àfáwà Ibn al-Munir wá dá sí, ó ní ikhtilifa fi Idris, àwọn àfáà wọ́n jiyàn láàrin ara wọn lórí ọ̀rọ̀ Idris, al-rufiya ila as-sama'i ba'da mawtihi, ìjẹ́ lẹ́yìn tó kú ni wọ́n mú ẹ̀mí rẹ̀ lọ sánmà, ka ghayrihi min al-anbiya, gẹ́gẹ́ bí tàwọn ànábì Ọlọ́run tó kù. Aw tàbí innama rufiya hayyan, tàbí wọ́n gbé lọ ló yẹ ní wa huwa ila al-ana hayyun, tó sì ń bẹ ní sánmà dìsín tó ń ṣẹ̀mí. Torá wọn náà gbà pé Isa wà ń bẹ tó ń ṣẹ̀mí ká Isa bí tànábì Isa, gẹ́gẹ́ bí àkídà wọn, bó ti ẹ̀já sí pé kò sí tó jọ bẹ́ẹ̀. Àfáà wa ń dáhùn wípé nínú ó ní wa kullu dhalika minal israiliyati, ó ní gbogbo ń tà ń sọ yóò israiliyati ni tá a mọ̀ sí mythology, ìrònú àwọn Israeli, àwọn ìrònú wọn tọ́kàn ń gbé kalẹ̀ tó ń kọ́. Èmi kọ́ ni mo sọ o, lọ katira àfáà al-Qastallani, àfáà súnnà ni o, al-Mawahibu al-Ladunniya àti sẹ́ríwù tíra yẹn ti àfáà az-Zurqani, lọ katira yẹn tó fi ṣe sẹ́ríwù ẹ̀. Àfáà Zurqani náà tó sọ nínú sẹ́ríwù, lọ wo ń bẹ̀, mo kóòtì èèyàn nìyẹn lára àwọn àfáà tó jẹ́ Sunni àtẹ́ǹpẹ̀ ní sálàfù yẹn ló sọ ilé yìí pé ọ̀rọ̀ yìí minal israiliyat. Àwọn àfáà súnnà sì mú dání, wọ́n gbà pé Idris rufiya ila sama'i, wọ́n gbé lọ sánmà lóyẹ̀, ó wá kú sọ́hun, kò ní sàárè lórí ilẹ̀ ẹlẹ̀, bó ti ẹ̀já sí pé èmi ń bọ̀ wá fal-Qur'ani dìbọ́ǹkì ẹ̀. Àfáà ni wallahu a'lam, Ọlọ́run ọba wa ló nímọ̀ jù bí sahatiha, pẹ̀lú lílàlàáfíà ọ̀rọ̀ yìí. Ó ní torí pé walam yathbutu raf'uhu, ó ní lam yathbutu raf'uhu wa huwa hayyun, kò fẹsẹ̀ rinlẹ̀ pé wọ́n gbé lọ sókè, ó sì wà lóyẹ̀, ó wà láàyè, min tariqi marfu'atin qawiyya, lójú pọ̀nà tá a fi lè ṣe ìrìfọ́ ọ̀rọ̀ yẹn pé ó lágbára. Ìkànnì yẹn tó bá lọ katira tí wọ́n ń pè ní Masharikul Anwar ti àfáà al-Adawi, Masharikul Anwar tí Usama àfáà al-Adawi, o mọ̀ pápá súnnà. Nínú tíra yìí ó wà ń bẹ̀, kódà wallahi péjì wà ń bí, ọ̀rọ̀ pé mi ò mọ̀ péjì, mi ò mọ̀ kíní, rárá, gbàgbé ẹ̀. Kódà òun rẹ̀ nínú pépà wọ́ mi, torí àwa ń fáìlì ẹ̀ nítorí ọjọ́ tá bá rí olùrànlọ́wọ́ tá bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan ìjọ sínú tírà ni. Àfáàní annal ulamaha ikhtalafu fi annahu hayyun fi sama, ẹnu àwọn àfáòkò pé Ìdírísù ń ṣẹ̀mí ní sánmà, amẹ́ìtùn tàbókù tí ẹ̀ ní, ó ń ṣẹ̀mí ń bẹ́ o, tàbó tí ẹ̀ ti kú síbẹ̀, tàbó pa síbẹ̀. Faqala qawmun,
àwọn kan sọ pé huwa hayyun, àwọn kan ló ń ṣe mí ńbẹ̀. Kí lẹ̀ rí wọn? Ẹ̀rí wọn rèé o, ẹ wá gbẹ̀rí wọn o. Ara irọ́ táwọn ọ̀tá ìsìláàmù ń sọ pé a fi ń pa àwọn èèyàn sínú ìsìláàmù rèé o. Wa qalu arba'atun, àwọn àfáà yìí wọ́n láwọn mẹ́rin kan bẹ minal anbiya nínú àwọn ànábì Ọlọ́run, ahya'un, wọ́n wà láyé wọ́n wà láàyè wọ́n kú. Arba'atun minal anbiya'i ahya'un, wọ́n láwọn mẹ́rin kan bẹ nínú àwọn ànábì Ọlọ́run, wọ́n wà láyé wọ́n wà láàyè wọ́n kú. Wọ́n wá ní minhum fil ardi ithnani, méjì ń bẹ lórílẹ̀ ayé tiwa yìí. Wa ithnani fis sama, àwọn méjì sì wà ń sánmọ̀. Wọ́n láwọn méjì tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ̀, àwọn méjèèjì yẹn náà umal Khidir wa Ilyas, wọ́n láwọn náà ni anábì Khidir àti anábì Ilyas. Wọ́n láwọn méjèèjì, àwọn méjèèjì wà ń sánmọ̀. Ṣé rí pé àwọn àfáà yẹn ń gbà rí pé Ilyas yẹn náà ni Idris, torí pé Idris ni wọ́n ń pè ní Elijah, bó ti yẹ pé Elia lórúkọ ẹ̀. Òun ni Ilyas, bó ṣe ń pè lọ́dọ̀ àwọn Lárúbáwá ni Ilyas, Elia nínú Hebrew, Elijah àwọn èèyàn latinize ẹ̀ kó lè máa sound westernize ni. Bí wọ́n ṣe sọ Yushau di wọ́n máa sọ Jeshua, Yohana tí wọ́n sọ di Johanu. Wọ́n wá láwọn méjì tó wà ń sánmà tó wà lórí ilẹ̀ ẹlẹ̀, wọ́n láwọn náà ni al-Khidiru, anábì Khidiru àti Ilyas alayhima salam. Kódà tẹ́ bá dọ́dọ̀ àwọn onísúfí, àwọn gbà tán jẹ́ yẹn púpọ̀. Èmi ó lè ní Khidiru ń jọ kan ó wá bá ṣe wùwá, ó sì wá bá wọn sọ̀rọ̀. Kódà wọ́n tún sọ débi wípé olóyè ọdún bí ọdún mẹ́wàá ni Ilyas àti Khidir ni wọ́n jọ ń pàdé, ni wọ́n ń ṣe mítìn bí ipá wọn ni wọ́n lẹ̀mí ara wọn. Àwọn afọ́nsú máa ń sábà sọ mo bá Khidiru pàdé, Khidiru wá sọ́dọ̀ mi. Àwọn onírọ́, àwọn èèyàn pẹ̀lú àwọn tó ń ba súfí jẹ́. Wa ithnani fi sama, wọ́n láwọn méjì ń bẹ ní sánmọ̀. Wọ́n wá láwọn méjì tó ń bẹ ní sánmọ̀ yìí, huma Isa wa Idris, ẹ tún gbọ́ o. Wọ́n láwọn náà ní Isa àti Idris. Ilyasu àti Khidir, àwọn méjì wà láyé wọ́n wà láyé wọ́n kú, orílẹ̀ yìí làwọn ń gbé táàjọ wà yìí. Àmọ́ Isa àti Idris, àwọn méjèèjì sánmọ̀ làwọn ń bẹ. Kama dhakara al-Khasin, tó bá lọ ka Tafsirul Khazin, ó bá ọ̀rọ̀ tí mò ń sọ yìí mẹ́. Ṣé wá rí àfáwà nínú tírà tá pè ní Masharikul Anwar ti àfáwà al-Adawi. Wọ́n wá ń jẹ́ ọmọ yìí wá pé wa kullu hadhihi akhbarun ghayru muthiqa, gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí tí wọ́n ń fún wa nírò rẹ̀ yìí, àwọn ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ nílẹ̀ fi Qur'anin aw hadithin, kò fẹsẹ̀ nílẹ̀ nínú Qur'an, kò fẹsẹ̀ nílẹ̀ nínú hadith sahih tó lálàáfíà. Ó ní wala yajibu alayna an nu'mina, kò lẹ́tọ̀ọ́ fún wa ká gba kíní kan gbọ́ illa anna Idrisa alayhi salam min ar-rusul. Ìta nídìí àti gbàgbọ́ ni pé Idrisu yẹn o nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ni. Wa anna Allaha rafa'a manzilatahu, Ọlọ́run ọba dẹ̀ gbé ipò ẹ̀ ga. Ọlọ́run gbé ipò ẹ̀ ga. Ìyẹn ni wípé Ọlọ́run promote ẹ̀. Ó ní wa ma wara'a dhalika, gbogbo tó bá kù lẹ́yìn ẹ̀. Min kaunihi, dhalika min kaunihi fi sama, bí kẹ́nìkan máa sọ fún wa fi dhamahira bi hayyan, ó wà ń sánmà kẹrin, ibẹ̀ ló ti ń ṣẹ̀mí, tàbó wà ń bẹ̀, ó kú ń bẹ̀. Ó ní la nalzimu bi i'tiqadihi, kò lẹ́tọ̀ọ́ sí wa láti máa nígbàgbọ́ sírú àwọn nǹkan kí nǹkan bá nì. Kí la fẹ́ gbàgbọ́ mẹ́? A lẹ́tọ̀ọ́ àti máa gbarú nǹkan bẹ́ẹ̀ gbọ́. Ká máa ní àti rọ́rọ̀ gidi o, àrọ́rọ̀ gidi tá a fẹ́ gbàgbọ́ o, rárá o. Ó wá ní wa amma ma qila, ṣó wá rí èyí tí wọ́n wá sọ fún wa pé anna arba'ata min al-anbiya, pé àwọn ànábì Ọlọ́run mẹ́rin kan bẹ ahya'un, èmi lèmi wá ń sọ yìí o. Wọ́n láwọn ànábì mẹ́rin kan bẹ, wọ́n wà láyé wọ́n wà láàyè. Èmi náà wá ń fi kún ọ̀rọ̀ tàwọn àfáà yìí wípé faqad kadhaba Allahu fil Qur'anil Karim, Ọlọ́run ti pé àwọn nǹkan yìí nírọ́ fún wa nínú al-Qur'an. Gbogbo ń tán wíyẹn pé Idris wà ń sánmà kẹrin, bí Imam Bukhari náà ti gbàgbọ́ bẹ́ẹ̀
fa nabi bá ń sánmà kẹrin táwọn alùsùnnà náà gbà bẹ́ẹ̀ alukurani ti pè nírọ́ wájọ wo bọ́lọ̀ ṣe ń pè nírọ́ tó bá lọ sínú alukurani suratul anbiya quran 21 aya 34 ọlọ́ni wa ma ja'alna li basharin min qablika al-khulda afa in mitta fa humul khalidun àwọn kan ní afa humul khalidun ọlọ́ni ma ja'alna li basharin àwọn ọlọ́run a ṣe fún abara kan rí min qablika síwájú ti wà nẹ́bì ẹ̀dá kan tá a dá tó wá jẹ́ ènìyàn al-khulda tó wáyé tí ò kú afa in mitta torí bẹ́ẹ̀ tí wọ́n bá pa ẹ́ tàbó kú afa humul khalidun ṣe àwọn wà ń bẹ̀ gbére tí wọ́n ní kú mọ́ ni ọlọ́run ń sọ yẹn fún nẹ́bì so káwá máa rí sàhábà kan tí ó máa sọ pé àwọn kan ń bẹ wọ́n kú tàbáwọn kan ń bẹ wọ́n wà láàyè lẹ́yìn tí sàhábà yẹn tó sì ka alukùránì yìí wọ́n parọ́ mọ́ sàhábà yẹn ni tó ráwọn sàhábà gbọ́ kùránì yẹn yé gan jẹ́ àtún lọ sínú suratul anbiya quran 7 àbí ayas verse 7 quran 21 ó ní wa ma ja'alnahum àwọn ànábì ọlọ́run ni jasadan la yakuluna ta'aman dá wọn ṣe wọn ní jasadan ẹran ara kan la yakuluna ta'aman tí ò ní máa jẹun wa ma kanu khalidin sì ṣe wọn lẹ́ni tó wáyé tí ò kú ọlọ́run ti jẹ́ kó yé wa wípé ṣe fẹ́ dá kan ṣáájú kí wò ó tó wáyé nínú ènìyàn tó wà láyé tí ò tí kú afa imita tí wọ́n bá tiẹ̀ wá kú tàbí wọ́n pa ọ́ fahumul khalidun ṣáwọn ò ní kú ni Ali Imran aya 185 ó ní kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí kankan ni ó tọ́ kú wò Suratu Taha Quran 20 verse 55 ó ní ma khalaquna ó ní minha túngbọ́ minha láti inú lẹ́lẹ̀ khalaqnakum láwọ́ ọlọ́run ti dá yín gbogbo ìran ènìyàn wa fiha nu'idukum inú lẹ́yìn ládá yín padà sí wa minha nukhrijukum taratan ukhra nínú lẹ́yìn láti mú yín jáde tó bá tún dìgbà míì ẹ bá mi béèrè ṣe Ìlíásù pẹ̀lú àwọn tọ́lọ́run wí Ìdírísù pẹ̀lú àwọn tọ́lọ́run wí Ìsá pẹ̀lú àwọn tọ́lọ́run wí Khidiru pẹ̀lú àwọn tọ́lọ́run wí pé min khalaqnakum min al-ardi látara lẹ̀ láti dá yín fiha nu'idukum inú ẹ̀ la máa dá yín padà sí tẹ́ bá kú wa minha nukhrijukum taratan ukhra nínú lẹ̀ láti gbé yín dìde tó bá tún dìgbẹ́ ìgbésí ayé mi tó bá mi wo al-Qur'an ó rí wípé tó bá tún wo al-Qur'an bákan náà Suratul A'raf Quran 8 verse 24 to 25 Quran 7 Ọlọ́run sọ fún Nábì Adam nígbà tó fẹ́ ní kó jáde nínú ọgbà àdẹ́rà ni ó ní ehibitu ba'dukum li ba'din adu ó yá ẹ máa jáde lọ bẹ́ẹ̀ tí ń lọ yìí apá kan yín kó lọ mọ́ apá kejì ṣọ̀tá ní o ẹ lọ mọ́ bára yín ṣọ̀tá ní o walakum fil ardi mustaqarrun orí ilẹ̀ ní permanent site yín wà o lakum fil ardi mustaqarrun ibi ìfẹsẹ̀rinlẹ̀ yín permanent site yín al-ardu li mustaqarru ibi ìfẹsẹ̀rinlẹ̀ yín ń bẹ orílẹ̀ yín yẹn ni o wa mata'un ila hinin ẹ máa gbádùn orílẹ̀ yẹn títí dàsìkò kan qala Ọlọ́run tó wá sọ pé fi àtàyàwòn orí ilẹ̀ yẹn lẹ́ẹ̀tì máa ṣẹ̀mí wà fi àtàmùtún orí ilẹ̀ yẹn lẹ́ẹ̀kú sí wà min àtòkọrọjún inú ilẹ̀ yẹn ni wọ́n ti gbé yín dìde ẹ dákun ṣáàtì ẹ̀mọ́ tán pè lálùkùránì máṣá amú àdísù agbọ́lá fún jalùkùránì lọ wọ́n wá gbọ́lá fáwọn sàhábà ju ànábì lọ wọ́n wá gbọ́lá fún Imam Bukhari jà wọn sàhábà lọ ṣẹ́rí pé nǹkan ti ṣe wá wọ́n gbọ́lá fáwọn sàhábà jà ànábì lọ kódà ju àwọn ànábì Ọlọ́run tó bá ń gbọ́mọ yín sọ̀rọ̀ àwọn sàhábà wọ́n gbọ́lá fún wọn púpọ̀
gbọ́ntàlù Kùránì sọ lakum fil ardi mustaqarrun permanent site yín tó jẹ́ gbogbo ń tẹ́ bá fẹ́ ṣẹ̀mí lé lórí ibẹ̀ lẹ́ti ṣe àti kú àtòyẹ yín ọlọ́ni fiha tahyaun ibẹ̀ ilẹ̀ yẹn ibẹ̀ lẹ́ti ṣẹ̀mí wa fiha tamutun orí ilẹ̀ yẹn lẹ́ máa kú sí wa minha tukhrajun inú ilẹ̀ yẹn ni wọ́n ti máa gbé yín ni wọ́n ti gbé yín dìde. Ìdírísù pẹ̀lú àyà yìí, Ìsá pẹ̀lú, Khidiru pẹ̀lú, Ìlíyásù pẹ̀lú lọ́dọ̀ yín. Tó bá mi lọ sínú Súratu Nuh, ẹ dákun máa fàyè lẹ́sìn bí ìṣẹ́jú díẹ̀ àjọ lọ kírun a sì padà torí pé bí tí wọ́n dúró sínú ṣẹ́ni ọlọ́lá wọn yìí mùsùlùmí àti wọ́n ní kírun yóò wá dà síbò míì. ẹ jẹ́ n sáré parí ọ̀rọ̀ yìí. Súratu Nuh, Quran 71 verse 17 to 18. ẹ wá gbọ́dọ̀ Ọlọ́run sọ Ọlọ́run ní wallahu ambatakum minal ardi, Ọlọ́run wù yín jáde láti inú lẹ́lẹ̀ nabatan gẹ́gẹ́ bí irúgbìn. Ìyẹn lọ́lọ́run ṣe ń lo ṣájára fún ènìyàn. Inú lẹ́lẹ̀ lọ́lọ́run ti wù wá jáde minal ardi. Ó mọ bó ṣe rí ni ewé tó jẹ ló di chromosome lára ẹ̀. Ewé tó jẹ òun lẹ́ran jẹ ni wọ́n fi ń rí ẹ̀jẹ̀ tó fi ń fún ẹlẹ́jẹ̀ ló fi já sí pé nínú àwọn ewé yẹn òórè yìí tó já sí pé ewé tó yẹ pé téèyàn bá ń jẹ àtọ̀ ọkùnrin ni ó máa ní èyí téèyàn ó máa jẹ tí ó máa játọ̀ obìnrin tẹ́ ń pè ní chromosome Y and X. Torí pé ambatakum minal ardi nabata, Ọlọ́run wù yín jáde láti inú lẹ́lẹ̀ ní ti wíwù ni. Bómi ṣe ń sọ̀kalẹ̀ látòkè sórí ilẹ̀ẹ́lẹ̀ tó ń jẹ́ gẹ́gẹ́ bí àtọ̀ fún ilẹ̀ tí ilẹ̀ ń wu irúgbìn, làwa náà ló já sí pé ilẹ̀ ló gbìn àwa náà ló wù wá jáde. Ilẹ̀ ló wù Adam, ilẹ̀ ló wù jáde, ló fi já sí pé gbogbo wa inú ilẹ̀ yẹn láti wá. Sórí gbogbo àwọn ewé tá ń jẹ yẹn inú ilẹ̀ ló ti wá. Àwọn ẹran ewé làwọn jẹ, àwọn ẹja àwọn náà ń jẹ yẹ̀pẹ̀ nínú omi. Bá a bá ṣe ń jẹ yẹn ni ó máa fún wa látọ̀ àtọ̀ ilẹ̀. Ló fi já sí pé àwọn làwọn ń bí yẹ̀pẹ̀ sínú ara wa ní ó fún wa ní àwọn chromosomes ló fi ní chromosome Y ló ní S nínú ara ẹ̀. Irúgbìn yẹn là ń jẹ, ilẹ̀ là ń jẹ. Tọ́lọ́mbá ni wà fi samai rizqukum, sọ́mọ̀ ló ń jẹ yín wà. Torí pé yóò pa omi sílẹ̀ ni yóò máa wù ń ta fẹ́ jẹ yẹn jáde. Ó ní Ọlọ́run ọba ó wù yín jáde láti inú lẹ́lẹ̀ bí irúgbìn, yẹn ni pé ó mú yín jáde ńbẹ̀. Ó ní thumma yu'idukum fiha, inú ilẹ̀ yẹn ló máa padà dá yín padà sí o. Wa yukhrijukum ikhraja, yóò wá padà mú yín jáde ńbẹ̀ ní ti jáde. Ìbéèrè ni wípé ṣé Ìlíyásù pẹ̀lú, Ìdírísù pẹ̀lú, ṣé Khidiru pẹ̀lú, ṣé Ànábì Ìsá pẹ̀lú? Àlọ́lọ́run ti parí ẹ̀ wípé afala yatadabbaruna al-Qur'ana, kí ló dé tí wọ́n lè wòye sálùkùrán kan ronú jinlẹ̀, am ala qulubin aqfaluha, àbí làákàyè tẹ́ fi ń gbọ́ wọ́n ti lọ́ọ̀kì ẹ̀ nípa lọ́ọ̀kì ni. They have locked your brain. That is why they are deceiving you. Salafiyya is the best. Because to be a Salafiyya, they have to lock your brain. You can beyond their ideology. You can say more than their says. You can see what the mother says. You have to stay on your lane. Lane tó máa fún ẹlẹ́wọ́lẹ̀ dúró. That is why you can be a Salafiyya. Ṣé báwọn Sálàfù ṣe ṣe nìyẹn? Èyí tí wọ́n mọ̀ bí ọlẹ́rẹ̀ nìyẹn. So Ọlọ́run kò ṣíjú àánú wa. A ní Afáwọ̀ Abdul Ghani alẹ́ ẹ̀fẹ́ nìyẹn lẹ̀, Ọlọ́run ti parí ọ̀rọ̀. Ó ní àmọ́ ala qulubin, Ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí. Ẹni tọ́lọ́run ń sọ̀rọ̀ tí ò rí sí nǹkan kan, kí la wá fẹ́ sọ? Nǹkan méjì ló yẹ ká dá òtún lára ẹ̀. Is he a Muslim? Is he a Muslim? If he's not a Muslim, maybe he can be Munafiq. If he's not a Munafiq, he can be Jew or something else. The only thing we can do
to ask God and hidayah for him. Ká béèrè hidayah fún kọ́lọ̀ bá wa guide. Because òun náà mọ̀ kìí ṣẹ́jú òun náà, kìí ṣẹ́jú ọ̀rẹ́ wallahi. Báwọn náà ṣe máa ní wallahi, wallahi ẹjọ́ ẹ̀kọ́. Wallahi ẹjọ́ ẹ̀kọ́. Ó gbọ́bọ́ lọ ń ṣe sọ ni. Ó ní mọ́ bá àwùláì. Kí ló ń ṣàwọn èèyàn wọ̀nyí? La yafqahuna haditha. Tọ́rọ̀ kìí yé wọn. Kí ló ṣe ọ̀rọ̀ ò lè yé wọn? Torí pé lahum qulubun la yafqahuna biha. Lákàyè tá fún wọn, ọ̀rọ̀ ò lè yé wọn. Adhanun, etí tí wọ́n ní yẹn, la yasma'un, wọ́n lè fi gbọ́ t'Ọlọ́hun. Lahum ayunun, ojú tó rí yẹn, la yubsirun, wọ́n lè fi rí. Kí ló fà á? Ní pọ́lọ́hun sọ fún Ànábì pé wa idha qara'ta al-Qur'ana, tó bá ń ka al-Qur'an, ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirah hijaban mastura. Tó bá ti ń ka Qur'an báyìí, a máa fi gàgá kan sáàrin ìwọ àtàwọn tí wọ́n nígbàgbọ́ sọ́la, sọ́run, tán nígbàgbọ́ sí sáré, tán nígbàgbọ́ sọ́jọ́ kẹyìn. Hijaban, gàgá kan mastura tí ó bo ojú wọn. Tarahum yanzuruna ilayka. Ní Qur'an ni o, ìwọ ni wọ́n máa rí pé wọ́n ń wò ọ́. Wahum la yubsirun. They didn't see you, they are not seeing you. Wọ́n rí wa Nábì. So that is it. Bí yẹn ṣe rí nù. Aya Qur'an lélẹ̀. Wa qad raja Ibn Kathir. Ibn Kathir náà wá pegede ọ̀rọ̀ yìí pé annahuma mukhtalafani. Idris àti Ilyas wọ́n yàtọ̀ síra wọn o. Wa anna Ilyasa laysa huwa Idris. Idris ń ṣe Ilyas. Ilyas ń ṣe Idris. Ó ní wa sahih. Èyí tó lálàáfíà ni pé annahu ghayruhu. Pé Idris ń ṣe Ilyas. Ilyas kì í ṣe Idris. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká gbìyànjú. Ká kí salatu al-asr láàrin ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Á padà wá, á wá fún béèrè. Gbogbo ẹni tó bá lẹ́mìí àti pé bóyá you have something to add, maybe you want to support this program because this program really need your assistance. May Allah help you people. Tẹ́ bá wá share ètò yẹn, ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún. Bí ó ti rí náà bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.